Yes, thank you, our late father, Abaria Ogunyemi Ilemuri. Nǹkan tẹ́ ṣe sílẹ̀ kò bàjẹ́, òun làwọn ọmọ yín náà tá ń tẹ̀lé ń sìn. Thank you so much. Yes. Orúkọ tèmi ni Princess. Orúkọ channel mi ni Yoruba American Comedy. We have a counseling, broadcasting, culture, and a lot of things. Èdè àṣà gbogbo we got them here. So lẹ́ni mo ní ká wá fi tó yín létí wípé Yoruba good morning àwa náà àti nísìn torí wọ́n ní America good morning, London good morning, Nigeria good morning. Yes, now we got Yoruba good morning. So you should all happy, because I'm happy too, because àwa Yorùbá náà àwa náà gbọ́dọ̀ máa gbẹ́sẹ̀ tiwa náà díẹ̀díẹ̀ so that àwọn ọmọ wa wá lè máa rí ìgbésẹ̀ yẹn bá ṣe ń gbé wọ́n ṣe máa follow ẹ̀ náà tó máa ṣe fún wọn. Á dẹ̀ dára fún gbogbo wa lágbára Ọlọ́run. Gbogbo la máa jẹ wọn mọ́ ènìyàn ayẹ wá o. Ẹ̀yin tẹ̀ ń tajà owó tútù owó àrọ̀ ló máa wọnú gbà yín o. Ẹ̀yin oníṣẹ́ ìjọba ọkọ̀ ìjọba ò ní sáyín lẹ́sẹ̀ o. Kí n kété bá lọ sí jáde kí n yá wá ohun jíjẹ lọ ní àpàdé nǹkan àjẹ yín o. Ìyá padà sílé láyọ̀ àtàlàáfíà jákèjádò ilẹ̀ gbogbo Nàìjíríà ni Yorùbá ni mò ń gbàdúrà fún ọ kì í ṣe Èkìtì nìkan, because last week a lọ sí Èkìtì. Nǹkan tá a lọ ṣe lẹ́kìtì last week ni pé a lọ ṣe èdè lásọ nípa ẹ̀ bá ṣe lè máa sọ èdè káwọn ọmọ wa náà kan máa bá wa sọ ká má jójú tì wá. So pé à ń sọ èdè wa lénìí sìn Èkìtì náà ni mo tún ṣe lọ, because mi ti parí ìwádìí tí mo ṣe lẹ́kìtì tán. Àwọn Èkìtì oríkì la máa mú wálé ní fún àwọn ìlú bíi mẹ́rin kan, because mi nílè sọ gbogbo ẹ̀tàn 171 ní gbogbo city tó wà lẹ́kìtì. So that's why I'm just gonna talk about few of them. So now oríkì tí mo mú wá fún yín ó ní oríkì Ọ̀tún Èkìtì, Ìjẹ̀rò Èkìtì, Adó Èkìtì, Ìkọ̀lé Èkìtì, Ọ̀ṣun Èkìtì. Yes, so ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti oríkì Ọ̀tún Èkìtì. Oríkì Ọ̀tún Èkìtì: ọmọ olórogbo, ọmọ onírèké àgbéjó, ọmọ olóde àtìlẹ̀mọ́, ọmọ òjìgì lọ́tùn. Yes, that is Ọ̀tún Èkìtì. Then Ìjẹ̀rò látún afẹ́ta tó fẹ́ tún yà sínsìn: ọmọ olójìjẹ̀rò àná tèyìnrú, ọmọ olómi méjì, ọmọ eléyìí gbodò abẹni mẹ́mú, ọmọ ọlọ́nà yẹyẹyẹ, ọmọ ọlọ́nà eléjú mọ́rin. That is Ìjẹ̀rò Èkìtì. Now we are going to Adó Èkìtì. Adó Èkìtì: ọmọ amúkàrà sábẹ́ èwú jẹ́, ọmọ olókè méjì takọ́tábó. That is Adó Èkìtì.
I don't know much, but at least I try. Yes. Then ìkọ̀lé Èkìtì, ọmọ ẹlẹ́kọ̀lé ọ̀bálaya aṣọ, ìkọ̀lé irun má ṣẹṣẹ gbọ̀n tàlà mọ́sẹ̀, ìkọ̀lé irun má ṣẹṣẹ gbè kan tàlà mákòkò, ọmọ alákòókò jẹ̀gẹ́lé lùkọ̀lé, ọmọ amúdàparíko níkọ̀lé. So that is ìkọ̀lé Èkìtì. Now we are going to Ọ̀ṣun Èkìtì. Ìyẹn wà ní Abẹ́ọ̀tún Èkìtì ní Mọ̀bà local government. Ọ̀ṣun Èkìtì, ọmọ olóṣùn bí pèsè rírò, ọmọ olórùsùn lè tan náà òde, òrìjọ́rìjọ́ ń tan náà níbẹ̀ ẹ má dọ̀run àdé, ọmọ olóbi ẹwọ sórí oko káàparò oko ẹyẹ ẹjẹ, ọmọ olùsáwáwá gbóòtá máa mẹ̀yìn jọ̀rókò, ọmọ olùsáwáwá gbóòtá máa mú kété ọ̀rá búkóló. That is Ọ̀ṣun Èkìtì. So guys, I hope you are enjoying me. Ẹ̀yin ìyá mi wọ́n ti ta kí n jókòó àtàbá mi, wọ́n ti ta kí n jókòó kí n gbọ́ nǹkan ọmọrin princess ká sọ o. So a tún máa ní àwọn oúnjẹ tá a máa ń jẹ ní Èkìtì. Yes, ẹ̀yin èèyàn mi ẹ bá mi fọwọ́ sí kinní yìí o, ẹ like ẹ o, ó yẹ ẹ máa like ẹ, ó yá ẹ máa like ẹ. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ dá sétò náà kò sí problem, a máa fi nọ́mbà wa sórí ètò yìí bóyá kí ètò yìí tó parí tàbí ní ọjọ́ mẹ́jọ, torí ọjọ́ mẹ́jọ every Saturday la máa ṣe, so that eléyìí ni Yorùbá good morning. Ìyẹn àbámi káàárọ̀, ìyẹn yé mi káàárọ̀ ìtumọ̀ ẹ̀ nìyẹn o. So oúnjẹ tá a máa ń jẹ lẹ́kìtì ó ní iyán pẹ̀lú ẹ̀fọ́ rírò àti ẹ̀fọ́ ẹlẹ́gùúsí. Wọ́n máa ń fi ìsápá sí, wọ́n máa ń fi irú sí, wọ́n máa ń fi olú ògògò tàbí olú ọ̀rán, olú tàkèlè iṣẹ́ ti rántí, wọ́n máa ń fi sí. Then a dẹ̀ máa ń jẹ ẹ̀wà, wọ́n tún máa ń pè ní èdè. Wọ́n á sè, wọ́n á fi ṣe àdàlú, wọ́n á fi àgbàdo sí, wọ́n á fẹ́ epo sí, wọ́n á fi ata sí, wọ́n á fi iyọ̀ sí. Ó dẹ̀ máa ń dùn gan lọ́sàn-án báyìí tá a bá ti school dé, wọ́n máa ń fún wa tá a máa ń jẹ. Then wọ́n tún máa ń ṣe ẹ̀fọ́ kánrin-yín yẹn ó dàbí èso kéékèèké báyìí ni, wọ́n á mú, wọ́n á dà sínú ẹ̀fọ́. Ó máa ń korò díẹ̀díẹ̀ báyìí because ó máa ń kó dọ̀tí, gbogbo ẹni bá ní jẹ̀dí èfù lẹ́nu gbogbo ẹ̀ náà máa yà dànù. Then a tún ní ẹ̀fọ́ ebòlò. Wọ́n máa ń ro ẹ̀fọ́ ebòlò rírò, wọ́n á rò, wọ́n á gé sí, yẹn náà dáa fún inú, ìyẹn á fi ya ìdọ̀tí, gbogbo ìdọ̀tí jẹ̀díjẹ̀dí á yà dànù. Then a tún ní ẹ̀fọ́ ìgbá, wọ́n máa ń pè ní ẹ̀fọ́ ìgbàgbá lẹ́kìtì. Ẹ̀fọ́ ìgbàgbá yìí wọ́n á gé, òun náà máa ń korò gan, ó máa ń korò náà, bẹ̀tẹ̀ wọ́n á kọ́kọ́ gbó, wọ́n á fi iyọ̀ gbó, láti fi iyọ̀ gbó wọ́n wá fún omi ẹ̀. Then tata yẹn bá ti jiná dáadáa pẹ̀lú ẹ̀fọ́ pẹ̀lú ẹja rírún, bóyá ẹja yíyan, ẹja aláràn tàbí ẹja gbígbẹ tàbí ẹran, ó lè jẹ adìyẹ tó ṣàtìsí tó ti lọ́bẹ̀ yẹn ti jiná dáadáa, wọ́n wá dẹ̀fọ́ yẹn sí, wọ́n á rò. Òun náà máa dán fi máa ń jẹ yán náà. Ọmọ ìjàmọ̀là, ọmọ ìjẹ̀bà, bẹ̀tẹ̀ àìjẹ̀bà lọ́dọ̀ rí ayán là í jẹ jù. Then wọ́n dẹ̀ máa ń jà sáró náà, wọ́n máa ń jẹ iṣu tó bá ti ṣe iṣu wọ́n á ṣe ikàn yẹn ní ìgbá garden egg. Àwọn garden egg oríṣiríṣi colour, purple colour, white colour, wọ́n á mú, wọ́n á gé, wọ́n á ṣe nínú omi gbóná. Lẹ́yìn ìgbà wọ́n á fata sí, wọ́n á ṣe bí ọbẹ̀, wọ́n á fi jẹṣu. Ìyẹn ni àwọn míì máa dín ẹyin síbẹ̀, tàwa máa ń lu ìgbá lọ́dọ̀ wa because ìgbá yẹn máa fọ ìdọ̀tí inú jáde. Ó máa ń jẹ́ kì í jẹ́ kí èèyàn ní high blood pressure. Ẹni tó bá ní high blood pressure ó máa kúrò. Ẹni tí inú ẹ̀ bá tóbi, tó bá ti jẹ ẹ̀fọ́ ìgbá yẹn, ó máa só, gbogbo inú tó tóbi yẹn máa flat wá. Onígbàgbá yẹn dáa fún jù, ẹ̀fọ́ ikàn yẹn ló dáa fún jù pẹ̀lú iṣu. Then rice, àwọn ní rice ìgbìmọ̀ lọ́dọ̀ rí a. Rice nǹkan ṣe kótókótó bẹ́ẹ̀ yìí, torí wọ́n fi bẹ́ẹ̀ láìkí gbọ́rọ̀gbọ́rọ̀, torí wọ́n ló máa ń fún wọn ní jẹ̀díjẹ̀dí. Bẹ̀tí rice ìgbìmọ̀ yẹn kàn bá ṣe báyìí, kan má ta, kan yá ṣáàtà sí, kan múrú sí, ọmọ ẹ̀dùn. So I like ẹ̀ lẹ́kìtì gan-an ni, I like ẹ̀ gan-an ni lọ́dọ̀ wa. Then náà dẹ̀ máa ń jẹ yín èwú náà, ẹmọ yín èwú. Iyán tó wá ti jẹkù ní alẹ́, especially àwọn ọmọ kéékèèké tó wá ti rí iyán tó wá táwọn bàbá àti màmá bá ti jẹkù, àgbé àpáàdìlé náà, àyà gé iyán ní sí kéékèèké, wọ́n bá ti gbóná àmú síbí àmú rò ó, sọ́dọ̀ kan bá ti mú yán nìkan mú jẹ ọbẹ̀ tán. Ẹ̀pẹ́ pákẹ́ lábẹ́rẹ̀ àmú síbí àmú há, àtúmọ̀bẹ̀ sí àyèmí èdò gan kan bá mú ńlá sí, àwọn bá mú ńlá kan gé ńlá wẹ́wẹ́wẹ́ kan ṣe ilá aláṣepọ̀, wọn mú sí kan kó jẹ, ọmọ èdùn ire tàbí tó máa ń jí lọ sóko láàárọ̀, wọ́n á mú iyán, torí ńgbà yẹn wọ́n nílé sáré máa dáná mọ́, wọ́n á mú iyán, wọ́n á fomi sí, wọ́n á fọwọ́ rọ̀, wọ́n á rọ̀, ẹ̀yin náà pè ní iyán rírọ̀.
iyán rírọ̀ bá ti mọ́ ọ̀rọ̀ àyà gbé sí alọ́ àtẹnu rẹ̀ bẹ̀rẹ̀ amọ́bẹ̀ sí tí a bá ti jẹ́ àgbàdarin àgbàkàkiri ọkọ rẹ̀ àìlọsóko lè ní èmi ti ẹ̀yọ̀ lẹ́ntì mi tó ní máa ń sáfóko bá ti lóko yá máa sá kiri ní ẹ̀yìn káàkiri ilé tí bá rẹ̀ lóko náà kò sí nǹkan tí n fẹ́ ṣe ń bẹ̀ torí èmi ni mo kéré jù mi lè kọ́bẹ̀ mi ó ṣàfihàn mi lóko tèmi gáàdì mi màmá ṣeré ń bẹ̀ màmá gé àwọn iṣu ìkókóró iṣu ìgángán iṣu ewùrà iṣu efuru iṣu funfun àgbéwá sílé nígbà iṣu ewùrà yẹn máa ń fi yẹn àwọn Ìjẹ̀bú máa ń fi ṣe ìkọ́kọrẹ́ bẹ́tà àwọn kì í jẹ́ kọ́kọrẹ́ ní tiwa bẹ́ẹ̀ tí iṣu ewùrà yẹn ó máa ń dùn gan tẹ́ bá ṣe báyìí gbogbo tó fi máa ń jiná ojú 10 minutes ló máa ní really ó ti dán nìyẹn ó dùn gan ni bẹ̀tí bí omi nìyẹn náà dáa fún inú tó bá jẹ ewùrà wá yàgbẹ́ ìwọ́rọ́wọ́ iṣu ìgangan ìyẹn pupa ó pupa báyìí ó máa ń dùn gan tán bá fi sínú iná tán fi sínú eérú tó bá jiná tó máa pọ́n tọ̀tọ̀tọ̀tọ̀tọ̀ àyà mú ìkàn àgé sí àṣà sínú ewé ọ̀gẹ̀dẹ̀ tàbí ewé kòkó àyà bu ìgbálẹ̀ lórí kàákan bẹ̀fọ́ lé lórí tàbí kan bu ilégédé ṣe mọ légédé èmi ò láyé mi kàn gé légédé kàn gé lórí igi àgé kékèké abáàlì ti gé àmátà sí àmúyọ̀ sí àmúrú sí èyí náà ẹ̀ẹ́dùn àmújẹsù náà àti ìgbá the same thing náà wọ́n fi ń jẹsù náà so àwọn oúnjẹ wa tá a jẹ lẹ́kìtì nìyẹn ó tún pọ̀ bẹ̀tì ìwọ̀nba tèmi tún tí mo ṣèrántí òní mo mú wá fún yín léni so àwọn aṣọ tá a máa ń wọ̀ ní Èkìtì aṣọ òkè ẹ̀tù gbáríyẹ̀ wọ́n máa ń fi aṣọ ẹ̀tù yẹn wọ́n fi máa ń rán ìró wọ́n fi bẹ́ẹ̀ fi rán bùbá àwọn míì náà máa ń rán ń sìn bẹ̀tì ní ayé àtijọ́ wọ́n fi bẹ́ẹ̀ fi rán bùbá nǹkan máa ń rán aṣọ funfun míì wọ́n á fi aṣọ funfun wọ́n á fi rán bùbá lé lórí bẹ̀tì ìsàlẹ̀ ẹ̀ máa jẹ́ aṣọ ẹ̀tù gèlè ẹ̀ máa jẹ́ aṣọ ẹ̀tù ìpèlé ẹ̀ máa jẹ́ aṣọ ẹ̀tù wọ́n fi máa ń ṣe ìyàwó wọ́n á ṣe ìyàwó wọ́n á fi sin ọmọ lọlé ọkọ wọ́n á fi gbé ìyàwó wọlé so gbáríyẹ̀ náà máa fi rán gbáríyẹ̀ ó gba àyẹn ní agbádá àtijọ́ ó máa ní awẹ́ 16 awẹ́ ló máa ní awẹ́ mẹ́rìndínlógún wọ́n máa gé lọ́nà mẹ́rìndínlógún á dẹ̀ máa jọ yẹn pọ̀ so that tán bá ti ń jó wọ́n máa ṣe ríyẹ ọ̀nà fi máa ń pè ní gbáríyẹ̀ tán bá ti jó á máa túká ó máa ń fìtì àwọn ọkùnrin ló máa ń wọ̀ yẹn o ìró àbùbá làwọn obìnrin máa ń wọ̀ wọ́n máa ń wọ àǹkárá wọ́n á rán ìró sókè wọ́n á rán bùbá sókè wọ́n á rán ìró sísàlẹ̀ àyà wégèlè sí àmúpèlélé then àti sinmi yẹn náà máa ń wọ̀ sísàlẹ̀ aṣọ fún obìnrin ìyẹn wọ́n máa ń pè ní àgbékọ́ náà wọ́n á wọ̀ sísàlẹ̀ obìnrin torí tán bá fẹ́ wọ aṣọ wọn ní fẹ́ kó transparent kò dàbí nsìn tó yẹ pé àwọn á máa wọṣọ á máa wo pátá wọn níta á máa wo àbọ̀tẹ́lẹ̀ wọn níta but nsìn nígbà yẹn no òun láti cover ni ó máa cover gbogbo ẹ̀ ní tó yẹ pé kò ní sí pé ó ń mú àrífín wá tó máa wo nǹkan tá a wọ̀ sí ìsàlẹ̀ ìyẹn ni sinmi wọ́n dẹ̀ ń pè ní àgbékọ́ fìlà elétí ajá àwọn ọkùnrin ló máa ń dé yẹn fìlà elétí ajá ìyẹn náà máa dé káàkiri jákèjádò ilẹ̀ Yorùbá ni o bẹ̀tí lẹ́kìtì náà wọ́n ń dé fìlà alábẹ wọ́n máa ń pè ní alábẹ wọ́n dẹ̀ máa ń dé fìlà elétí ajá yẹn bá ṣe wọn náà ṣe lè ṣe wọn lè ka etí ẹ̀ sókè wọn lè nà kán fi bo etí bá tó tutù bá mú láyé àtijọ́ ṣe mọ̀ pé orí òkèlè Èkìtì wà so tó tutù bá ń bá àwọn bàbá wa wọ́n máa ń dé fìlà elétí ajá yẹn wọ́n á fi bo etí rian kó tutù kẹ mọ́ yọ ọ̀kọ́ sí àwọn bo etí rian bẹ́ẹ̀ òyìnbóyà ọ̀gá náà fi ń pè ní fìlà elétí ajá wọ́n á fi bo etí wọn bá sódà òtútù ò ní wọ̀ wọ́n ní etí so àwọn nǹkan tá a máa ń lò ní ọ̀dọ̀ wa nìyẹn tó jẹ́ pé a máa ń fi sára then àwọn nǹkan tá a máa ń lò nínú ilé àwọn bíi abọ́ àdému yẹn ni bowl then ṣíbí ọ̀nà ń pè ní ìgbákọ then lẹ̀kùn tán máa ń kàn sẹ́nu ọ̀nà kékeré tó yẹ pé wọn kì í jẹ́ káwọn ọmọ kéékèèké jáde tọmọdé bá ń ṣeré pa wọ́n á so aṣọ mọ́ ọmọ yẹn lẹ́sẹ̀ wọ́n á so mọ́ àgànràndì yẹn wọ́n pè lágànràndì náà wọ́n dẹ̀ ń pè ní ẹran òjẹlé àwọn ìlú mi ń pè ní ẹran òjẹlé bẹ̀tí lẹ́kìtì
àgànràndì làwa ń pè. Wọ́n á so mọ́ ọmọ yẹn lẹ́sẹ̀ sódà kò ní lè lọ bí kankan, ní lè já, tọ́ra àwọn ọmọ yẹn máa ń ṣílẹ̀kùn yẹn fúnra wọn. Tán bá ti so aṣọ yẹn mú wọn lẹ́sẹ̀ tán so mọ́ àgànràndì, wọ́n á máa tú, kò ní ṣe é tú. Màmá pé kí mọ́mì wá sí fún màmá wọn ò dẹ̀ ní dá màmá mọ̀ nǹkan tó ń ṣe, torí bàbá náà fẹ́ kó ní ìsinmi, kán ti ìsinmi díẹ̀ torí ìjàngbọ̀n ọmọ yẹn. So de àwọn nǹkan tó máa ń ṣe lọ́dọ̀ wa náà nìyẹn. Then nọ́mbà àwọn nǹkan tá à ń sọ lọ́wọ́, ẹ má ìmúṣirán lọ ẹ má gbàgbé lọ ìmúṣirán lọ, so ẹ máa bá mi lọ lọ́sẹ̀ẹsẹ̀. Then a tún máa ń ní nínú ilé ibi tá à ń gbé, páànù tó wà lókè òun náà ń pè ní òrùlé. Eléyìí tó wà tó jẹ́ igi tó ń kàn kó tó kan páànù yẹn náà ń pè ní àjà. Tí ẹ máa jà yẹn ni wọ́n máa ń gbé nǹkan sí láyé àtijọ́. Apẹ̀rẹ̀, wọ́n á gbá pẹ̀rẹ̀ sí, wọ́n á di aṣọ sí, aṣọ tó ń lọ sóde, àwọn aṣọ kente wọn, aṣọ ẹtù, aṣọ gbáríyẹ wọn, aṣọ òkè wọn, ibẹ̀ náà máa dì sí, àti pẹtimọ́tò wọn, ibẹ̀ náà máa gbé sí. Then wọ́n tún máa ń ní wíńdò tó wà lára ilé, ìyẹn náà ń pè ní fèrèsé ní wíńdò. Igi náà fi máa ń kàn gbà yẹn láyé àtijọ́, wọ́n á pàdé nítorí òtútù. Ẹlòmíì láyé àtijọ́ sì náà dẹ̀ wá ń lo alumílíọ̀nù kankan. Then gíláàsì tán fi ń bojú, ìyẹn náà ń pè ní àyègbè, torí tán bá lọ sóde ìyàwó, òde ìkómọ, wọ́n á máa wé gèlè, wọ́n á fi gíláàsì wojú, wọ́n á fẹ́ kàtíkè. Àtíkè tán máa pè yẹn náà ń pè ní pankéèkì. Mírọ̀ tán máa gún dání, ìyẹn ní àyègbè. Then bàsíà tí wọ́n ń gbé káàkiri, bíi péèlì tán ń gbé káàkiri yẹn tiẹ̀ náà ń pè ní bàsíà. Wọ́n dẹ̀ ń pè ní korobá, àti péèlì tán fi ń pọnmi, wọ́n ń pè yẹn ní korobá. Then ògiri, ara ògiri báyìí wọ́n ń pè yẹn náà ní ògiri. Wọ́n ń pè ní ògiri wọ́ọ̀lù àwa ọmọ kéékèèké mọ̀ sí nísìn, but wọ́n máa ń pè ní ògiri. Ibi tó bá lanu ń bẹ̀ wọ́n á ní àlàpà, wọ́n á ní ògiri mọ̀ ti lálàpà, ó dà tí wọ́n ti pé ó ti lanu, ìyẹn ní àlàpà. Ibùsùn tí wọ́n tá a fi ń sùn nígbà yẹn, ìyẹn ní bẹ́ẹ̀dì tó fi ń sùn, ẹ má bínú, bẹ́ẹ̀dì tó fi ń sùn, ìyẹn ní ibùsùn. Níbi táwọn ọmọdé ti máa ń ṣeré báyìí láàárín inú ilé, ìyẹn náà ń pè ní ọ̀rọ̀ wá. Inú yàrá òun náà pè ní orúpò. Yàrá bí tó ń gbé bẹ́ẹ̀dì tó fi ń sùn, ìyẹn náà pè ní orúpò. So àwọn nǹkan tí wọ́n lò nínú ilé gbogbo bí wọ́n ṣe ń pè wọ́n. Then irú tébù báyìí wọ́n pè ní tábìlì. Then igbá ìkòkò kíní tán fi ń sebẹ̀, ìkòkò ní amọ̀ náà fi mọ̀, wọ́n pè ní ìsáàsùn, òun náà fi ń dáná. Gbàgbé tí ń sì gbogbo èèyàn dẹ̀ ti ń lo pọ́ọ̀tù náà, àti ń lo pọ́ọ̀tù onírin, wọ́n ti ń lo ti gbogbo ẹ̀, bẹ̀tà amọ̀ ni wọ́n fi ń ṣe ń gbà yẹn, amọ̀. So àwọn nǹkan tí mo tún mú wá fún yín ni a dẹ̀ máa ń tayò náà, àwọn ayò inú ọpọ́n, ayò ní inú odó. Tán bá dẹ̀ fẹ́ gúnyán, inú odó náà ti ń gúnyán, wọ́n á gúnyán po iṣu funfun gbogbo ẹ̀, iṣu gangan wọ́n á gún, wọ́n á dẹ̀ kó, wọ́n á kó sínú abọ́ àdému. Wọn kì í fi ìgbà kọṣẹ́ o, ọwọ́ náà fi máa ṣe, ọwọ́ náà dẹ̀ fi ń jẹ, bẹ̀tí ń sìn fọ́ọ̀kì náà dẹ̀ fi ń jẹ iyán. Gbogbo ẹ̀ náà ti bára mu, gbogbo àgbáyé náà ló ń lo fork, because I believe pé infection gbogbo ti wà, bẹ̀tí ń gbà kò sí infection, bá ti fọwọ́ wọn ó ti yá, gbogbo ẹ̀ ń lọ sísàlẹ̀. Gbogbo ẹ̀fọ́ tó tiẹ̀ máa jẹ yẹn, ẹ̀fọ́ ìgbàgbá, ẹ̀fọ́ kan rí yẹn, ó máa ti infection yẹn jáde, gbogbo inú máa mọ́ ni, kò sáìsàn. So àwọn nǹkan tí a ní Èkìtì nìyẹn o, tí mo ní kí n fi sọ fún yín lénìí. Àwọn àṣà wa ẹ má jẹ́ kó parun, ẹ jẹ́ káwọn ọmọ wa kán máa rí, kán máa sọ èdè létí wa báyìí, kán máa gbọ́. Tí wọ́n bá ti sọ èdè, take their privilege away. Privilege wọn tẹ́ máa take away ni pé bóyá wọ́n láìkì láti máa fi bọ́ọ̀lù ṣeré, àbí bóyá wọ́n láìkì láti máa lọ ṣe nǹkan tẹ́ bá mọ̀ pé wọ́n láìkì, ẹ mú kúrò. Kẹ́ni àfi tó bá sọ èdè yìí, àfi tó bá ṣe nǹkan báyìí ni màá tó fún ẹ ní kinní yẹn, lẹ́yìn ìgbà yẹn ẹ dẹ̀ lè fún, so that kó lè mọ́ wọn lára ni. Kò ní dáa ká mọ́ wọn jáde kẹjọ́ òyìnbó la ẹ sọ, kò dé láti ìlú aláwọ̀ fún you know you see jọ
gbàgbé yẹn tàbí kò dé láti Èkó mídẹ gbàgbé mídẹ ṣèdè rẹ kọjá kọkọ jínú àbá àtẹyẹ kan dùn tẹ́tẹ́ bá sọ èdè yẹn fún inú wọn máa ń dùn wá ní yes ọmọ mi kárí ẹ gbàgbé ilé ìmọ̀ gbàgbé lò ẹ̀yin èèyàn mi tẹ́ wà nílùú òkèèrè nílùú aláwọ̀ funfun ẹ jọ̀ọ́ ẹ fi kọ́ àwọn ọmọ yín ẹ má sọ wípé ó máa ń pollute èdè wọn no kò pollute àwọn kókó yé àwọn nọ́mbà yà wọn sọ̀rọ̀ ní ọ̀dọ̀ jọ́ọ̀jì àwọn nọ́mbà yà wọn sọ̀rọ̀ ní store you see dábàá débẹ̀ bá a máa ń wọ̀n pé wà ilé má dẹ̀ wà inspiring tẹ kí wá làwọn ọmọ títí wa tá a máa dé tà nílé bá wọn sọ ọ̀rọ̀ tó jẹ́ àṣírí ọmọ mi á sì wà wù níta báyìí èèyàn nílé sọ̀rọ̀ because òyìnbó nìkan ló gbọ́ pẹ̀lú àpòwì tó gbọ́ èdè ẹni àwé káìsí ọ̀ ó máa sún kìíní ó bá ti gbọ́ àwé káìsí ó máa sún kìíní tàbí tó fojú wò báyìí ṣé máa body language wọn yẹn tó fojú wò báyìí láyé àtijọ́ táwọn ìyá wa bá tí a bá ń sọ̀rọ̀ tó bá jókòó tó ń bá àlejò sọ̀rọ̀ tó bá dá sí wọ́n ṣe bá ìkànnà nu àwọn ayá yín ọ lékè kánná wọ́n á ti lè yín lẹ́gàn ó wà sá lọ́rin tàbí tó ṣe báyìí ó máa dìde ní lẹ́sẹ̀kẹsẹ̀ tàbí tó ń ṣẹ̀ṣẹ̀ yẹn báyìí wọ́n á yí ẹsẹ̀ yẹn báyìí wọ́n á ti yí ẹsẹ̀ báyìí kò sí nǹkan tó ń ṣe lẹ́sẹ̀ ó máa gbọ́n ẹsẹ̀ yẹn ni kọ́mọ yẹn dìde ló ń jẹ́ bẹ́ẹ̀ ó dẹ̀ máa dìde lẹ́sẹ̀kẹsẹ̀ tó tí ò bá dìde tálejò yẹn bá lọ tán ó máa jẹ ẹgbà gidi ló máa jẹ dẹ́nà dẹ̀ tún máa tún ṣe tọ́wọn kan náà bá yọ wọn lẹ́nu bí ọmọ ọdún 2 ọdún 3 sí bíi 5 6 wọ́n á ní kó lọ gba àròdàn wọ́n á nílé kejì tó bá débẹ̀ ìyẹn náà ní mọ́mí ní kò lọ gba àròdàn ní èyí kọ́lá gba àròdàn ọ̀yà ró síbẹ̀ mẹ́bọ̀ ibẹ̀ ló máa wà sí tó bá ti ń sùn wọ́n á ní kó máa lọ lé kó lọ padà sùn tó bá ní àròdàn tó ní àmà wọ̀rí sọ fún màmá ẹ̀ pé màmú wá fúnra mi tí wọ́n mọ̀ pé oorun tó sùn yẹn tó bá dé ló bá lọ sùn náà ni tó bá ti wá wọlé ìyá ẹni yá sùn yá rẹ̀ jú kọba mọ́ra rodò gbà mọ́ bínú yá sùn ó bá sùn màmá yà á tún ní sinmi for some time because ìjọ̀gbọ̀n tó ń ṣe náà fi ní kó lọ gbà rodò wá tó bá dẹ̀ jóúnjẹ náà ni tí ó bá ní dandan ó ti jóúnjẹ tí a ní dandan òun tá fún mi a ní ó yá lọ sí ilé ẹ̀yẹ lágbájá kó lọ pé ọmọ má jẹun wá àbí bó ti máa tún máa ń pè é á débẹ̀ á lọ jókòó títí yẹ́ máa fi jóúnjẹ yẹn tán tó bá ti wá jẹun tán obìnrin yà wá sọ fún pé sọ fún mọ́mí ẹ̀ pé ó dá o kò sí ìyá ọmọ kò jẹun nílé o tó bá dé àwọn á sọ fún pé kó wá rí wọn so kó tó bá máa fi délé màmá ti jẹ́ àmà ní èyí èrè jẹ́rìn tán àmà bínú ọkọ ó ti jẹ́ tiẹ̀ jẹ́ kí èmi náà jẹ́ tèmi so those are the things tán fi tó àwọn ọmọ wa tó jẹ́ pé tá a bá dé tá a máa ń mojú torí ẹ̀ lèkìtì fi ń ṣìwà wò a máa ń mojú gangan a máa ń mojú gan ni bẹ́ẹ̀ náà ní nílẹ̀ Yorùbá náà gbogbo Yorùbá ni ó ilẹ̀ Yorùbá mi náà báyìí tán bá kí ọmọ wọn mọ́lẹ̀ òyìnbó á ní child abuse kò sí child abuse nílẹ̀ Yorùbá á lu rere kàwọn ẹ̀ pa ìyẹn wá ní wọ́n fẹ́ pa kìí ṣe pé ó fẹ́ dúnbú ẹ̀ o dàtí pé ó máa ná dáadáa ni so tẹ̀wọ́n la fi ń dé tàtà fi máa ń behave tó bá ti rí ẹni tó ń ṣe nǹkan burúkú ara máa ń rí wa ni pé kábíyèsí o kankan ọmọ ìṣẹ́ ìṣàbẹ̀ kìíní kankan pa rere ṣe lára rẹ̀ agbọ́n àṣẹṣe ayágáyágá ni so those are the things tí wọ́n máa ń ṣe ní ọ̀dọ̀ wa dẹ̀ ní ìdájí ni wọ́n máa ń lọ sóko nǹkan bí aago ẹlòmíì máa ń jí láti aago 5 aago 6 wọ́n ti lọ sóko tó bá dẹ̀ ti di alẹ́ wọ́n bá ti ń rí oòrùn àtọmọdé sóko alẹ́ oòrùn yẹn máa ń yọ bíi red colour báyìí orange colour ó máa kọ́kọ́ yọ orange colour tó bá ti di bí aago 4 á máa yọ orange colour tó bá di aago 6 á wá tan red òṣùpá ni ó á tan red á ní oòrùn àtọmọdé sóko alẹ́ nkálukú wọn ti sọ fún kókó máa di òrùn yẹn tóòrùn yẹn bá máa lù pín báyìí gbogbo ẹ̀ máa dúdú ni wọn ò ní rí náà níra wọn mọ́ so òrùn yẹn ló kálukú fi máa ń di ẹrù tó fi máa padà lọ sí ilé ìyẹn ló máa sọ fún wọn pé lẹ̀ ti sú ẹlòmíì lè máa gò dání láyé àtijọ́ òrùn yẹn náà fi máa ń mọ táyà pé lẹ̀ ti sú ilé ti yá so ẹ̀yin ènìyàn mi Èkìtì láwà tí mò ń bá yín sọ̀rọ̀ yìí a lọ sí Ọ̀tún a lọ sí Adó Èkìtì a lọ sí Ìkọ̀lé Èkìtì Ọ̀ṣun Èkìtì gbogbo Èkìtì pátápátá náà ni mo wà tí mò ń bá yín sọ́nsìn so good morning Yorùbá òun là ń ṣe lọ́wọ́ ẹ̀yin ènìyàn mi bá mi fọwọ́ sí o ẹ subscribe notification button ó yá ẹ bá wa hit ẹ kó dó gbọm so that tí n bá ti ń ṣe ẹ máa rí ẹ bá mi fọwọ́ sí ìyẹn àbá mi ìyẹn iye mi ìyẹn àìtí mi lẹ́kìtì ìyẹn ẹ̀gbọ́n mi lẹ́kìtì
kété lé mi lẹ́kìtì pátápátá èkìtì kété ìbá mi mọ́ sí òkè kún o. I love you all right, so that is what we have today for you. Next time we are going to nǹkan mi tí máa tún fún yín next time ní èkìtì ó ní àwọn nǹkan míì tó jẹ́ wípé àwọn èèyàn wa tá a kà sí àwọn ìwà tá a máa ń hù tá a dẹ̀ kà sí tó dẹ̀ pé àwọn ìwà yẹn ó máa ń irritate àwọn ẹlòmíì dẹ̀ tó dẹ̀ pé àwa rò pé a fi ń ṣe ìwà ni tínú tiwa dẹ̀ dùn sí tá a dẹ̀ gbé lọ́kúndùn ọ̀dọ̀ àwọn èèyàn náà ti ń fi àwọn ìwà kankan díẹ̀díẹ̀ sílẹ̀ o bẹ̀t àwọn ìwà kan sì kù lọ́wọ́ wa tó jẹ́ pé kò bójúmu tó èmi náà ní tèmi lára o ní kálukú ló ní tèmi lára bẹ̀t àwọn ìwà kan wà tó jẹ́ pé a gbọ́dọ̀ a máa amend ẹni kì í ṣe pé a máa ní ká má ṣe mọ́ because kò síbi tán ti yànyàn jẹ́ sí téèyàn ò ní bínú bẹ̀t téèyàn bá máa bínú á bí níwọ̀nba díẹ̀ àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn a máa sọ̀rọ̀ nípa ẹ̀ ní next time torí mo mọ̀ pé àwọn èkìtì a máa ń bínú gan bẹ́ẹ̀ bínú wọ̀ kì í ju 30 minutes lọ ó ti máa tán nínú wa bẹ̀tẹ̀ ń tá a bínú sí kò kí ń tán nú ẹ̀ wọ́n sì máa fi hùwà sí wa ìdí ẹ̀yàn tó fi jẹ́ pé àti ẹ̀fín àní bínú rárá bá ti bínú náà bá àyà kúrò ń bẹ̀ tó dà wọn ní máa fún wa lórúkọ tó ń ṣe títí wa so lọ́jọ́ mẹ́jọ lénìí lọ́jọ́ sátọ̀dẹ̀ tó tún bọ̀ ẹ tún pàdé mi ní aago mẹ́sàn-án yẹn máa jẹ́ aago 3 lọ́dọ̀ títí yín ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé màá máa retí yín èmi ni ọmọ yín Princess Láyọ̀ ẹ dáhùn.